ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán ẹ̀ka alẹ́ kò sì máa sọnù orúkọ mi ò yí padà àmọ́ tẹ́kùn ìlú àwùjọ rẹ̀ ìpínlẹ̀ mọ̀ jẹ́ ṣe rí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìbàjẹ́ Níyì Adébáyọ̀ in fact èmi tí máa ń gbókọ wọn tẹ́lẹ̀ ní àwọn amágbèrú èèyàn báyìí ni wọ́n ṣe àmàgbèrú wọn bẹ ní Ògbómọ̀ṣọ́ wọ́n ti ṣègbìyànjú gan lónìí kí sì ni wọ́n bá wa sọ ó ní báwo ni a ṣe wà ní ṣọ̀kan ní Ògbómọ̀ṣọ́ báwo ni a ṣe ní máa tajà ara wa síta mọ́ báwo ni a ṣe mú òpin dé bá àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ lórí social media nígbà tó jẹ́ máa sọ pé ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ni wá tí wọ́n ò ṣiṣẹ́ níṣe wípé èmi ni tàpólò èmi ti bọ́ọ̀lù gbogbo wa ni wọ́n pè tẹ́ ẹ bá ń wo ẹ̀ mọ̀ wò pé sáwọn bíbú yìí sì ni bára wọn ṣe tá a bá sọ fún yín pé ìdí tọ́rọ́pọ̀ ẹ̀mí kó wa lọ pọ́ọ̀tù wọn ló gbogbo ni wá tá a bá ti ríra wa àmọ́ ibi tá a ti wá inú wa máa ń yọ síra wa tó rọ́pò kó Ògbómọ̀ṣọ́ ni wá a ní ìjà kankan tá a bára wa jà tẹ́lẹ̀ bí kò ṣe lórí báwo ni ìgbó ṣe ní lọ síwájú a dúpẹ́ lọ́wọ́ wọn gan o nígbà tẹ́mi ṣe débi tí mo dáwọn kan tí wọ́n gbé kalẹ̀ bí wọ́n wá rí pé Ògbómọ̀ṣọ́ ti tayọ ní Ọ̀yọ́ state nítorí pé irú tó ṣẹlẹ̀ last year àbí this year náà ni táwọn èèyàn lọ kú lójú ọ̀nà nítorí pé wọ́n fẹ́ ṣe wáyẹ̀kì a rí pé irú òní máa ṣẹlẹ̀ mẹ́rin omi lè rẹsẹ̀ débi láti gbọ́ Ògbómọ̀ṣọ́ nítorí a fẹ́ ṣe jáàpù kankan fẹ́ lọ sí kíní àwọn tó ṣẹlẹ̀ sí ọlọ́pàá wa ara ogun wọn lójú àmọ́ a dúpẹ́ pé gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe wáyẹ̀kì wọ́n ṣe wáyẹ̀kì bí náà ẹni tó ṣàtijọ́ mọ́ ọ̀rọ̀ education èmi ọmọ bomi tó dáa ju báyìí lọ gbogbo Ògbómọ̀ṣọ́ o tí máa ń sún mi tí èmi máa ń sún bí ọ̀rọ̀ àwọn èèyàn náà kò sùkú kan tó dájú sùkú lọ Ògbómọ̀ṣọ́ gbogbo àgbáyé fún ìlọ dájú ẹ máa bọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ lónìí àjàmọ́ o ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ l'Ógbómọ̀ṣọ́ ní ìṣe ni báwo ni ìlú Ògbómọ̀ṣọ́ ṣe tẹ̀síwájú báwo ni ìlú Ògbómọ̀ṣọ́ ṣe dàgbàsókè èèyàn sọ pé tá a bá sọ pé àjàmọ́ pọ̀ bá ṣe tí ọ̀dà àbọ̀ ọjà o òkòkò rárọ̀ ta wá lè a kí ọba wa ọba Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ ní sọ́n ọ̀pọ̀ Ògbómọ̀ṣọ́ náà akí bàbá wa Olúgbọ́ òforílẹ̀ gbọ́n bàbá wa Òpétú ààrẹ Ṣáádú Oníkòyí Alájàáwà àwa kí gbogbo àwọn tó di ẹgbẹ́ káwọn Ògbómọ̀ṣọ́ mọ́ a kí àwọn ìmáàmù àwọn àfá akímọ́mù àgbà l'Ógbómọ̀ṣọ́ a kí olórí káwọn Ògbómọ̀ṣọ́ náà àwa àṣìmbì láti sọ̀tẹ̀ ẹnìkankan níta wà ń bí ìfún ni wípé báwo ni a ṣe tẹ̀lé Ògbómọ̀ṣọ́ síwájú l'Ógbómọ̀ṣọ́ ò ní padà sẹ́yìn o látòní lọ bẹ́ẹ̀ bá rẹ́nìkan tó pósìtì kankan ẹnìkan sọ̀tẹ̀ ẹnìkan a sì ní bú èbú mọ́ ọ̀rọ̀ láàmà sọ ẹ bá ríyàn tó bú èbú ọmọ àlè ẹ̀kọ́ sórí péjì ẹ̀ a máa sọ̀rọ̀ brother lórí ẹ̀ lè mọ̀ wò pé àjà ẹni tó bá lọ́rọ̀ tó fẹ́ sọ ó fi láti ṣe kí ni o láti sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kó fetí làákà ìgbọ́ ọmọ fetí ọ̀tẹ̀ gbọ́ ẹ ṣeun orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà náà mo jẹ́. orúkọ tèmi ni Ayọ̀bámi Yusuf tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀rọ̀ Kútópọ̀ TV. Mo kí Reverend Níyì Adébáyọ̀ tí Ọlọ́run fi ṣe ìtakókò ìjókòó yìí. Àkọ́kọ́ nínú tó yà mí lẹ́nu ni pé wọ́n bá sọ fún mi pé irú sẹ́ńtà báyìí wà l'Ógbómọ̀ṣọ́ tí àwọn ọmọ ti lè jókòó ṣe exam CAT táàrọ̀ ọmọ 600 tí ó jókòó lẹ́ẹ̀kan náà tí wọn ò sì ní yá kọ̀ǹpútà tó ó jẹ́ ìyàlẹ́nu mi ìdébí rí. Àkọ́kọ́ náà ní dídébí mi lónìí tó tún wá gbé mi wá wàláhì ọ̀rọ̀ tí ó níye lórí nípa ìlú ni kódà nínú tẹ́lómi ò máa wò ní pé ṣé wọ́n sì lè rí Ayọ̀bámi mú báyìí. Bàbá fi ọgbọ́n àgbà wọ́n ní bàbá tó ọba tètè dóko jù bẹ́ẹ̀ lọ àlọ́ oko lọ́ọ̀bà kùkùté wọ́n fọgbọ́n àgbà padà mú wa mọ́lẹ̀ wọ́n padà gbọ́n tí wọ́n fẹ́ sọ ẹni tí wọ́n sọ yẹn padà wá mú èso jáde. Dédé tí mo kàn fẹ́ rọ̀ wá gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ṣe sọ ni pé kí ló mọ̀ búyàn lórí social media sí
níjọ́ sì lèèyàn lè búyàn lórí social media tí ó lọ lọ́fẹ̀ẹ́ tó bá búyàn lórí social media ní ìsìn tọ̀ ní ẹ bá gbàgbé rẹ bẹ̀ tó ọba rẹ ní bẹ ọgbọ́n bẹ̀bẹ̀ tó ọba rẹ ní bọ́ bẹ̀bẹ̀ awo rẹ lọ́nu. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fi kún ni pé mo rán gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ nílé lóko lódò àti lẹ́yìn odi yóò dá tá a bá nírú ẹ̀mí tí Reverend Níyì Adébáyọ̀ ní ìgbé Ògbómọ̀ṣọ́ 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 torí pé tí o bá ń ṣe Ògbómọ̀ṣọ́ ni irú wa yìí ó ti wo àwọn àwárí fi sí wọn láwọn ọjọ́ tó pọ̀ so but Ògbómọ̀ṣọ́ yẹn ní bẹ lẹ́mìí wọn ni wọ́n fi ní ẹ tó bá ń pè wọ́n so gbogbo àwọn tá a bẹ lókèrè wọ́n tó pé kí ni mo fẹ́ lọ mú l'Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ òní o His Imperial Majesty Ọba Ghandi Aláyélúwà Ghandi Afọlábíọlá Oyè Olúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún ti lè Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bèbí ṣe máa ń sọ níjọ́ táwọn èèyàn challenge mi kó ń promote tẹ̀sán mo ní èmi ò promote tẹ̀sán Ṣọ̀ún ní promote iṣẹ́ tí mo ní lọ torí pé tí èèbá ṣe pé bàbá padà gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ó ṣeé ṣe kí ìtètè jára mọ́rìn tó padà wá yá wà yìí ó ṣeé ṣe kó kọ́ mọ́ ìyá báyìí bọ̀tígbà tó lórí ti gbé níbi tó ti wúwo ọmọ ẹ̀yìn kan ń ṣe falala ní so èmi rọ̀ wá bí kábíyèsí ṣe gbé yìí tí a sì ti rí nínú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ irú èyí tí bàbá wa tí wọ́n ti Jacob Adébáyọ̀ Ọláyàká Resource ICT CBT Center yìí náà ti kún wọn lọ́wọ́ gbogbo wọn náà tó bá fẹ́ wù wọ́n náà kún wọn lọ́wọ́ náà àgbájọwọ́ láti sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí o lẹ́ẹ̀kan sí Ayọ̀bámi Yusuf lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀rọ̀ kù tó pọ̀ tí Don't worry. wà á bí ìtọ́ wá ó máa píìdì tó bá mu dání àfọwọ́ rí ilé kan. You guys, the mic is not on, don't worry. Just ẹ máa sọ báyìí, máa wẹ̀ sọ báyìí. No wọn ọ̀gá jura wọn lọ náà. Hello, Ogbomoso, Mary D. Mo kà máa kámẹ́rà ń bẹ lọ́wọ́ rẹ̀. A wà ní Jack ní ìlú Ogbomoso. Ẹni tó máa ń follow wa dáadáa, ẹ máa ti rí bá ti máa ń ṣe promotion fún Jack. So lọ́dọ̀ bàbá wa Reverend Níyì Adébáyọ̀ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ dáadáa. So nǹkan tá a fẹ́ láti wá ṣe ń bíbá ẹni pé àkọ́kọ́ wọ́n tó gbogbo àwa bloggers àti content creators tá wà ní ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwa media in short okay wọ́n pè wá wípé àwọn fẹ́ kí àlàáfíà ó wà ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn wá wò pé báwo ló ṣe lè wà táwọn bá pe ẹni tó ń support ọba táwọn bá pe ẹni tó ń support imam sì sẹ́yìn pé ọ̀kan ni wá ní ìlú Ògbómọ̀ṣọ́ táwọn bá wa sọ̀rọ̀ àlàáfíà pé àlàáfíà yẹn máa ṣe kí ni kó máa jọba. So nǹkan tí wọ́n pè wá fún and we are very grateful and happy yí pé gbogbo ẹ̀ ó dẹ̀ tùbà ó tù ṣẹ́ gbogbo wa gbà sí wọn lẹ́nu ẹ máa rí yí pé gbogbo wa inú ìfẹ́ la wà. This is ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn Òdiwà Àkárò gbogbo wa ìṣọ̀kan la wà adẹ̀gbọ́ sí wọn lẹ́nu. Bó kí n tó máa lọ ẹ má gbàgbé Jack kí ni wọ́n ń ṣe ní bíbáyìí ọmọ yìí tí wọ́n fẹ́ ṣe exam bóyá wà ẹ̀ ní lẹ́kọ̀ọ́ ní JAMB ní sẹ́ńtà yẹn ti wà ní ìlú Ògbómọ̀ṣọ́ a ní láti máa kiri ká mọ́ ẹ̀yìn náà mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn tí àwọn ọmọ kan pàdánù ẹ̀mí wọn ló wọ́n ṣe wá rò gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìlú wọn pé jẹ́ kí n ṣe irú sẹ́ńtà sí ìlú Ògbómọ̀ṣọ́. So àdúrà wa náà ni wípé nínú oore tí Ọlọ́run máa ṣe fún yín eléyìí ló máa kéré jù àdẹ̀ní fi ikú ànífi mọ yín lágbára Ọlọ́run. We are very grateful inú wá dùn wípé ẹ jẹ́ ojúlówó ọmọ àfòkó dàbí èṣù ọ̀dàrà. God bless you, God bless Ọba Ghandi Ṣéwù náà Chief Imam of Ogbomoso. God bless you, God bless you. Orúkọ mi ni Kọ́lọ̀ Ògbómọ̀ṣọ́. Ìgbà tí bàbá wa Reverend Níyì Adébáyọ̀ tó kù wá wípé àwọn fẹ́ kí a ṣe ìpàdé àlàáfíà àwa tí a wà ní ìkọ̀kùn bàbá kábíyèsí àtàwọn tó wà ní ìkọ̀kùn bàbá ìmáàmù. Èmi ń ro lọ́kàn mi pé àṣé ó máa ṣeéṣe ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a dúpẹ́ wípé ó ṣeé ṣe. A kí bàbá wa Reverend Níyì Adébáyọ̀ pé wọ́n fi iṣẹ́ takuntakun tó ń ṣe. A kí bàbá wa Reverend Peter Ọlálẹ́yẹ náà tó ní wọ́n ṣiṣẹ́ pé wọ́n pe gbogbo wa pé báwo ni ìpàdé àlàáfíà yìí ṣe fẹ́ wáyé. A dẹ̀ dúpẹ́ wípé gbogbo wa wà ní àlàáfíà gbogbo ẹ lọ níwọ̀n rẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń bá wa dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ a sì fògbókògbó ẹ lọ wáṣẹ́ mi ṣe
wọ́n ṣe mí ṣe ní péèjì ẹ wọ́n nǹkan mí ṣe ní mídíà kìíní rẹ wọ́n máa sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mo má bá wa dá sí mọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀kan ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ yìí blọ́gà tẹ̀ fọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ jẹun àdẹ̀dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ bàbá wa wípé wọ́n ṣiṣẹ́ takuntakun ìbáṣìbá tí mo rí gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ṣe yìí mo rí pé ajé sọ̀sì bíbá yìí bàbá wa alágbára lọ́wọ́ ọlọ́bẹ̀ ṣe túrò Ògbómọ̀ṣọ́ ṣe yìí Ọlọ́run ní jẹ́ kílẹ̀ àtọ̀nà yín náà bàjẹ́ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó wá fẹ́ ṣe dáadáa l'Ógbómọ̀ṣọ́ títí bàbá wa rẹ́fẹ́ ní Adébáyọ̀ kan gbọ́n o ìwọ náà wàá ṣe rere s'Ógbómọ̀ṣọ́ wọ́n sọ pé ìjà ń bẹ òṣìjà l'Ógbómọ̀ṣọ́ o àlàáfíà làwà mo dẹ̀ kí bàbá wa Gandhi náà mo kí bàbá chief imam àti gbogbo èèyàn tó wà l'Ógbómọ̀ṣọ́ wípé àlàáfíà tó ń jọba yìí yóò tún máa jọba sí ẹ ṣé àdúpẹ́ ìwọ tó bá fọmọ ẹ fẹ́ ṣe wáyẹ̀kì ó fẹ́ ṣe nẹ́ẹ̀kì ó fẹ́ ṣe jáàbù tètè tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ àmúbọ̀ àti jáàkì o má sọ wípé o fẹ́ lọ kò mí o torí àwọn tó wà níbí báyìí wọ́n dáńtọ́ gidi lágbára lọ́wọ́ olóorere báyìí yóò tún máa ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin fáǹsì wa káàkiri akíyín wípé ẹ ṣé àlàáfíà àtijọba l'Ógbómọ̀ṣọ́ o gbogbo ẹ̀yin blogger sọnù ẹ wá ṣẹ̀ṣẹ̀ o ẹ ṣé àdúpẹ́. Orúkọ mi ni Karunwi Media TV Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ o. Orúkọ mi ni Latif Quadri tí gbogbo èèyàn mọ̀ sí Good Photography. Orúkọ mi bá kọ́ Ipade èmi ní Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV ọdún ìjẹ́ kó bàjẹ́. Orúkọ mi ni Fẹ́mi Adédèjì Ògúnmọ́lá gbogbo èèyàn mọ̀ sí FM. Orúkọ mi ni Jeremiah Ilékè bàbá ìrere tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìrere kásá ti máa ṣe dáadáa. Orúkọ tèmi náà ni Níyì Adébáyọ̀. Kí lórúkọ mídíà tèmi náà? Ẹ ṣé o, thank you so very much. Àwọn bloggers wa, gbogbo àwọn content creators wa, a ti ṣèpàdé àlàáfíà, kò sí èbú kò sí jà mọ́. Bí Ògbómọ̀ṣọ́ ṣe máa tẹ̀síwájú, òun ló jẹ wá lógún o. Torí náà, wọ́n dẹ̀ ti báyìí sọ̀rọ̀, àwọn bloggers láti ìlú mìíràn, ẹ kó Ògbómọ̀ṣọ́ lẹ́bí trend, àgbéṣẹ́ ròyìn o. Àwọn ògbó àwọn bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ o, àlàáfíà la fẹ́, ìtẹ̀síwájú la fẹ́ o. Ní 2026, Ògbómọ̀ṣọ́ á tẹ̀síwájú ju bó ṣe wà yìí lọ ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o, God bless you, God bless all of you. Orúkọ tèmi ni Reverend Peter Ọlálẹ́yẹ tí mo jẹ́ agbẹnusọ fún ọba Gandhi Afọlábí Ọláoyè ọ̀gẹ̀dẹ̀ ìjọsọ́. Gbogbo àwọn tí wọ́n ti ń wo láti máa láǹfààní àti fídíò yìí wọ́n máa rí pé àwọn tí wọ́n jẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ lórí ayélujára nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà tún bá sọ̀rọ̀ látẹ̀tẹ̀ kan àpẹẹrẹ wípé àlàáfíà ti jọba nílùú Ògbómọ̀ṣọ́ a mọ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìlú tó dáa, ìlú tó lẹ́wà, ìlú tó lálàáfíà. A dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Reverend Níyì Adébáyọ̀ tí wọ́n jẹ́ lead pastor, true worshipper. Adúgbòlówó wọn gidigidi. I'm very proud of him. He's a child of God. He's a servant of God that you can trust. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ gidigidi. Role tí wọ́n ti play lónìí yìí, Ọlọ́run ti lò wọ́n láti fòpin sí ohun tó ń rú náà jà nílùú Ògbómọ̀ṣọ́. Mo dẹ̀ fẹ́ kí gbogbo Ògbómọ̀ṣọ́ kán bá wa kí wọn dáadáa. Bàbá lékè mi nìkan kí handle iṣẹ́ yìí kì í ṣe tí mo lè handle rárá. Ọlọ́run ti lò wọ́n láti handle ẹ̀, and we should be expecting peace going forward. Peace. I mean holistic peace. God bless you. Thank you so much.